pọ́njú ṣùgbọ́n ẹ̀tújú ká mo ti ṣẹ́gun ayé. Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni forí ti dópin la ó gbàlà o. Ẹ má ṣe jẹ́ kókó iṣẹ́ rẹ̀ torí mo ti ṣẹ́gun ayé. Ẹ mójú kúrò nínú ohun ayé o àbáyé lọ. Ohun ayé àbáyé lọ àṣírí pẹpẹ. Níṣọlá kò lè gbé ní fúyà jẹ. Bíríbírí àṣírí pẹpẹ Níṣọlá kì í gbé ní fúyà jẹ. Bíríbírí Ọlọ́run mi tètè ṣọlá dá mi. Ìrere ká wá fi iṣẹ́ fún yín torí Ọlọ́run sọ pé ayé ti ń lọ sí òpin gbogbo wa náà dẹ̀ mọ̀. Àwa wò pé gbogbo tí a bá ń ṣe tí a bá fi ti Ọlọ́run síwájú torí ayé ti ń lọ sópin ká gbà pé Jésù Kristi òun ni olùgbàlà wa. Òun ni Ọlọ́run sọ wípé kó wá tan ìmọ́lẹ̀ sí ayé. Hallelujah sir. Hallelujah sir. Daddy, nǹkan tí pastor ń try láti sọ pé kẹ́ fi ayé yín fún Jésù nítorí pé ayé tá wà yìí ó ti ń lọ sí òpin. Ẹ jẹ́ kí a di àtúnbí nínú Jésù Kristi torí pé nínú Matthew 7:7 ó ní pé kí a béèrè a ó sì fi fún wa, ó ní kí a wá kiri àwa yóò rí, ó ní ká kọ̀kùn wípé wọ́n ó ṣílẹ̀kùn fún wa wípé gbogbo ohun ayé àbá ayé lọ. Ṣó ti yẹn yín sà, ẹ jẹ́ kí a jọ̀wọ́ ayé wa fún Jésù kí Jésù Kristi ó lè take perfect control of our lives. Hello madam, ẹjọ́ Àjàsá manager mò ń bọ̀ o kí lè nínú ẹjọ́ tó rọ lọ́hùn. Monday wood so ń sìn kí wá fi ayé mi fún Jésù láàárọ̀ Monday wọ́n ní ká ṣiṣẹ́ fún 7 days ká fi jọ Sunday lẹ̀ àná Sunday ẹ wà ń bẹ̀ o ẹ rí nǹkan kan sọ o nísìn tí bá nísìn tí mò ń gbọ́ ti Jésù tó ní mọ́tò wá dé ẹ lo ẹnjìníà bọ́lẹ̀ bá ṣẹ́ dé kí n máa sọ kọ́ntọ̀kọ́ntọ̀ mo ti gbọ́ ti Jésù nísìn kí wá padà lọ sọ statement fáwọn pòlíìsì ní station mo ti gbọ́ ti yín kí ọlọ́pàá wá gbọ́ tẹnu mi àbí ó dà pé ẹ̀yin náà rán sí mi àbí ok I see ó dà pé tọkọtìyàwó ni torí ẹ tẹ fẹ́ jọra I see now tẹ bá wá pẹ́jù níbi tẹ wà yẹn màá mú ìtẹ́kùn àbí kí n yọ kébù kan lára ó sì tí mi tí mọ ibi tó ti bàjẹ́ àbí bóyá ibì kan sí i màá tẹ̀ sí yín lójú Dixon dá ìràwọ̀ tí bá pa bọ́ọ̀sì mi sí wá lu játíjátí sí yín lára tí bá rí ọ̀ Jehovah kí n gba Jésù láàárọ̀ Monday. tó ṣe yánú ayé abèrè pọ̀ lọ́rùn mi dá wọ́n lẹ́ni tá a dáṣọ fẹ́nìyàn ó ṣebí tọrùn rẹ̀ là ń wò má jẹ́ ká àwọn wá ọ̀rẹ́ ọ̀fẹ́ o ẹ̀bùn kan ṣoṣo ní gbogbo èyí tó kù dàbí òjìji òjìji tó ń kọjá kí ló dé tẹ fóun tọrùn sílẹ̀ o tẹ̀lé pa ohun táyé ayé akọjá lọ ọ̀run nìkan ní òkú o Sátánì ń dọdẹ ó ń dọdẹ ó ń bú ramúramù ohun ẹni tí ó pàjẹ́ ẹni tó dúró ẹ kíyèsára kẹ́ ẹ má bà á ṣubú ìjọba ọ̀run o ló jọjú ayé ohun ọ̀rọ̀ rẹ̀ kò ṣàtẹ̀ o
wọ́n gbàgbé ìgbà tí òpin ayé bá dé oríṣiríṣi là ó máa rí ohun tí ó ṣẹlẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ o oníwàásù èké á dìde ayédèrú ìran àgbáyé kan ọ̀pọ̀ àforúkọ Jésù bojú wọ́n fi ṣiṣẹ́ ibi ìgbà yìí là ó mọ̀ pé òpin dé òpin ayé dé tán. Kí ló dé àárín church wa mọ́? Ìjọ yìí àjọ bẹ̀rẹ̀ ni. Àjọ bẹ̀rẹ̀ nígbà tí ò sí. Ó wá dìgbà tí Ọlọ́run gba ẹnu wa ṣe àṣẹ. Ó dìgbà tí Ọlọ́run gbẹnu wa sọ̀rọ̀. Lẹ́ẹ̀wà wá mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. Mọ́mì wa nínú Olúwa. Ẹ bá mi sọ ohun tí Ọlọ́run ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. Ẹ sọ oore tí Olúwa fọwọ́ sí, miracle tí ó ṣẹlẹ̀ tí Ọlọ́run fi sọ pé àṣẹ ti dé ó ti wà ní ọ̀dọ̀ wa kẹ́ máa bá wa ká lọ. Ẹ wo Sísọlá, Ọlọ́run ti ń fi ẹnu dádì ṣe àṣẹ pàápàá jùlọ ó ń ṣe iṣẹ́ ìyanu ńlá láàrin wa. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín, ẹ má fi ojú ti tẹ́lẹ̀ wo dádì o, àṣẹ ti wà lẹ́nu wọn ju ti tẹ́lẹ̀ lọ. Woman kan tó wá ó ti ń wá ọmọ láti 13 years ago. Nígbà tó wá sí ìjọ wa ó ti ní oyún ó ti bí ọmọ òun àti ọmọ ló ti wá jọ́sìn pẹ̀lú wa. ẹ wo ìjọ torí Ọlọ́run ẹ gbé gbogbo ilé tẹ̀sán yẹn kí ni gbogbo yẹn ṣé torí nǹkan tẹ́ ṣe pè mí padà nìyẹn ṣé ẹ̀yin ò rí life mi pé ó ti change ju ti tẹ́lẹ̀ lọ ni nígbà tá a wà ní church yín for the past 2 years a pé 15 rí ẹ̀yin ò mọ̀ bí gbogbo church yín ṣe rí ẹ wò church tí mò ń lọ sìn tẹ́ bá rí bẹ́rẹ̀ ò ṣe pọ̀ tó à ń ṣoríire ń bẹ̀ ni ẹ jẹ́ kí n mú yín lọ síbẹ̀ kán wá lọ wẹ orí yín dànù gbogbo òṣòro tẹ kó ẹ wò bẹ́ẹ̀ kó síra ẹ wo gbogbo tẹ wò ẹ wò fìlà gèlè kò bá gbogbo ẹ̀ mú ẹ rí wọn ẹ jọ ṣé nítorí kan tẹ ṣe pé láyé yín tẹ bá ti rí mi kọjá ẹ má ẹ bá pè mí mọ́ kí ni gbogbo nonsense yẹn ẹ di church yín mú o pẹ̀lú ẹ ò bẹ́ẹ̀ rí. kò dúró ṣe lẹ́sìn mi kí ló ṣe òdò sí skul àbí nǹkan tí mo rò. dádì kò ṣe fọtẹ́ ìwé o alábùrú ni ò yá o ṣé lára ẹ̀ ń gbóná wọ́n pè mí ní ìjàyà. ara ẹ̀ ń gbóná kẹ́ ara ẹ̀ ń gbóná pẹ̀lẹ́ ó yá jẹ́ ká fi àdúrà jagun ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù bàbá wa àti Ọlọ́run á ké pè ọ́ ní òní ọmọ rẹ àyànfẹ́ rẹ tí o fún wa bàbá àìsàn káìsàn tí o bá ń bẹ ní àgọ́ rẹ bàbá bá mi gbàdà àìsàn káìsàn tí o bá ń bẹ ní àrùn ọmọ rẹ bàbá bá mi gbàdà mo wá mú ẹ̀jẹ̀ Jésù ní òní mo wá fi dáàbò bò ọmọ yọmọ àlàáfíà ara àwọn ọmọ ogun rẹ ní Ọlọ́run bàbá tó bá ti ń rán àìsàn yìí bàbá bá mi dá padà shibrukata rumo sakayaba shinkolo bobo shikrama sakayaba papo krabo sekelebo mama shirobo alta shimbolo koko shimoro rakayo bosenata sakana mabo shirokata. Ọba àwọn ọba padà ọba tó ń jẹ padà lábàtà náà ọba ṣìbàbàbàbà roko ọ̀nà àbàtà sọ̀rọ̀ àbàtà ọ̀bọ̀ sọ̀rọ̀ ká ṣìbàbàbà
Oh Jesus! I am calling you. You have the power. Any arrow, oh, you're about to say that. In the name of Jesus, I come out with the blood of Amen. In the name of Jesus. Hallelujah. Hallelujah. Ẹgbẹ́ gbogbo ẹnu yín sọ̀hún. Hallelujah. Ẹ dúró tó bá ń pe àwọn òbí abiyamọ gidi. Ẹ̀yin yìí náà máa jáde o. Ẹ tó bẹ́ẹ̀ kẹ́ jáde. Mi ò jẹ́rìí kẹ́ jáde. Kí ló dé náà? Gbogbo ẹgbẹ́ yín wà ń ta wọn ṣiṣẹ́ wọn lásìkò tó yẹ kó ṣiṣẹ́. Ẹ̀yin máa ṣe evangelism kiri látàárọ̀ títí dalẹ́. Bọ́bọ̀ yẹn ṣe ń bọ̀ láti school ni mo yẹ fún ẹ̀ ń di nínú bọ̀ mọ́. Ebi ń pa ọmọ ẹ̀. Ni mo yẹ wá tí mo fún lóúnjẹ. I'm sure you didn't this morning. Ṣótọ́ kò jẹun láàárọ̀ yìí. What is your problem? Kí ni wàhálà yín gangan ná? Ìgbàgbọ́ láìsí iṣẹ́ ṣẹ́yìn ọmọ wípé kù ni. The right time tó yẹ kẹ́ fi ṣiṣẹ́ ẹ máa fi fẹ́ evangelism kiri ẹ ní ṣiṣẹ́. Tára ọmọ ò bá yá àdúrà ni. Torí bá fọ ọmọ àdúrà ni. What is it? Ṣọ́lọ́run tó pè yín ó pè yín fún yàjẹ́ ni. Jẹun jàre ọmọ fún mọ́mí. Hallelujah. Water. Ẹ má fọmọ lọ́mọ lọ́sà. Ara àánú Ọlọ́run tí a rí gbà náà ni. Ara àánú Ọlọ́run. Tí màá ṣàbí amọ gidi tèmi náà jẹ́ ni. Ẹ̀bùn kan ṣoṣo ni gbogbo èyí tó kù dàbí òjìji. Òjìji tó ń kọjá kí ló dé tẹ fóun tọrùn sílẹ̀ o. Tẹ̀lé pa ohun táyé ayé akọjá ń lọ. Ọ̀run nìkan ní òkú o. Àwọn kan náà dá mi kí ló ń ṣe wọ́n Ẹ bá mi sí ráìsì. ní sùúrù ọ̀sán ní gbágbá lórí mi. Ṣé kí n gbé gbogbo kúlà fún ẹ? Mo bọ̀ fi sí ráìsì. Ọlọ́ọ̀pọ̀. Ṣé o fẹ́ spag àbò fẹ́ spag eléèlú? Ó ní 200 naira. 200 naira. Ṣé o bẹ̀rẹ̀ dé lónìí? Ẹ bá mi fi jáwọ́ díẹ̀. Màá já gbogbo ẹsẹ̀ gan sí ike sọwọ́ lásán ní kàràmù. Gbogbo ẹni kan gbélé ọpẹ́ dá mi padà sílé ni. Alright, ṣé o bẹ̀rẹ̀ dé? Mi ò lè ràn lẹ́nu. Ọbẹ̀ ti wà òkè. Ẹ fọbẹ̀ sí gbọ́. Ẹ ṣe sisi òrèké o. Mo káàbọ̀. Ẹ ṣe, a máa ríra later. Wá. Owó mi ńkọ́? Ẹ ṣàwọn bá ṣe ṣe ẹ má wọlé ṣé gbogbo gbèsè mi àti tẹ́lẹ̀ àti tẹ́lẹ̀ ìjókòó náà ni màá san gbogbo ẹ̀ ṣe ti gbọ́. Níjọ́ Christmas àbíjọ́ òbí. Ẹ jẹ́ sáré lọ lé kí wọ́n gbélé fáwọn ọmọ. Bá a gbọ́ oúnjẹ. Kí ló dé? O fẹ́ bà ayé mi jẹ́ ni. Kọ́mọ gbọ́jọ́ kan wá san gbogbo wàá gba gbogbo ẹ̀gbọ́n. Kí ló ṣì? Kí ló bá dé? Ó ga lára ẹ̀. Akúni kò fẹ́ o fẹ́ wa. Orí ọ̀sán tó rí gbajúmọ̀ tí kò bọ̀. Ẹyẹ lásán ló máa kó jẹ. Orí bí aṣọ ọ̀nù lẹ̀. Orí àdàràdà bí ọbẹ̀ ilé ọlọ́kà. Àwọn tó bá mi ṣiṣẹ́ gan tí mo mú wa láti Togo gan. They look good more than you. You even look unkempt. Mi lè gbóúnjẹ jẹ lọ́wọ́ ẹ̀. Sista Òrèké, ẹ ní sùúrù ẹ wo. Kọ́lọ́run dáríjì mi pẹ̀lú ẹ̀ ṣe embarrassing. Lórí rice, Ọlọ́run kan sọ nínú Bible pé ká má fi oúnjẹ ká má fi dun ẹnìkejì wa. Kò lè tó yìí náà. Èmi ti dáríjì yín o, àmọ́ ó kàn yín àti Ọlọ́run kọ́lọ́run dáríjì pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ tẹ̀ ṣe wọ́n mílẹ̀ lẹ́nu. I'm highly disappointed. Ṣé mo ti wá ṣe ètò pọ̀ jù? Màá ṣe wèrè. Orí bóyá fine. Orí yàmàyàmà. Mo inú ẹ̀ ń bí mi. Bóyá wà ó dàbí kí n máa tí ẹ̀rẹ̀ ni. Ní rádaràda. Òde tó gbé sílé ṣọ́jà àjọ àwa lọ́dọ̀ wá sí bí obìnrin tí mo bẹ́ tà. Sista Òrèké, ṣéèsì lè dà sí mi lára yìí. Kí ló fẹ́ ṣe embarrassing ní fífẹ́ ṣojú òwe mi? Mo fà yín lọ́lọ́run lọ́wọ́. Bí ó bẹ̀rẹ̀ jẹ́ sí náà. Mo fà yín lọ́lọ́run lọ́wọ́. Ẹjọ́ ìlú mi kì í fi ṣan. Màá dá nǹkan gbẹ lórí kókó sì lọ. Kò fẹ́ wa, ó ṣe rádaràda. Ìró ìbádùbà tán. Òṣì mọ́ra pa máa rà yọ̀. James Ọláyíwọlá ọlá ò ní pẹ̀kun. Ẹ̀mí ló mú pé. Mo try láti wọ nǹkan nínú James. Ok, tí wo bá mọ iye ìgbà mélòó tí mo pè ẹ̀mẹ́ta ni mo pè ẹ́ James. Kó pa báìbù yẹn dé kó máa gbọ́ mi dáadáa. Kí ló ṣẹlẹ̀? Ó ti sú mi ni. Kí ló sú ẹ? Ó ti sú mi ni James.
ó ti sú mi. Ṣé wò rí nǹkan tó ń ṣẹlẹ̀ sílé ayé wa ni? Ṣé bí wọ́n ṣe structure ilé ayé wa bàtà fẹ́ má rí lélẹ́yìn? Wọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní last week, ọmọ fẹ́ bọ́mọ wa lọ́wọ́ torí ebi, àárí owó tọ́jú ọmọ láti fi jẹun oúnjẹ. Jésù àṣẹ kí ni? Kí ló wá fẹ́ kí n ṣe sọ fún mi? Ṣé o try láti understand nǹkan tí mo sọ ni? I am tired. I know. Okay, kí ló fẹ́ kí n ṣe? Lọ wá iṣẹ́. Báwo lọmọkùnrin ṣe máa dá tó báyìí tó ò ní lọ wá iṣẹ́ jáde? Lọ wá ṣẹ̀ṣẹ̀. Lọ wá iṣẹ́ níbi tí wọ́n ti ń wáṣẹ́ bí àwọn ọkùnrin ẹgbẹ́ ṣe ń ṣe. Lisa tani. Èṣù ló ń gbógun yìí. Ẹnu tí ó gbé Ọlọ́run ti fi àṣẹ sí, ó ti wá di ẹnu àṣẹ tí à ń lò fún aráyé. Ẹnu tí Ọlọ́run fa àṣẹ tí mo fi ń ṣe sà fún bàbá lókè, bàbá God, ní ìgbọ́dọ̀ fi ṣe sà fún èèyàn kankan mọ́. Iṣẹ́ wo ni mo fẹ́ lọ wá? Jọ̀wọ́ gbẹ́nu dákẹ́ jọ̀wọ́. Gbé gbogbo ẹnu ẹ dákẹ́. Báyìí kan ló sọ wípé ìgbàgbọ́ tí ò bá níṣẹ́ ó lọ kú ni. Ó ti jọ kú ayé ó mọ̀ ni. Ìwọ tó ń tẹ̀lé mi tó tún fún mi ní sùúrù tá a fi jọ ń ṣe ìrìnrìn káàkiri tó tún ń sọ̀rọ̀ báyìí nígbà kó ń tẹ̀lé mi àjọ ń ṣe ó ti fẹ́rẹ̀ mi wọlé ló ń tẹ̀lé mi o. Gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ má lọ tán rẹ o, má lọ tán ara ẹ, títẹ̀lé tí mò ń tẹ̀lé ó nídìí. Kò ṣe pé bẹ́ẹ̀ yẹn náà mo ṣe lọ́ọ̀bù ẹ tó bẹ́ẹ̀ yẹn. Fi gbogbo ọ̀rọ̀ Jésù yẹn sílẹ̀ o, ṣó ti yẹ? Fi gbogbo ọ̀rọ̀ Jésù yẹn sílẹ̀ because Jésù náà ló fi fẹ́ mi tí mo fi tẹ̀lé ẹ lórí pé mi ò fẹ́ jẹ́ kí wọ́n gbẹ̀ mọ́ mi lọ́wọ́, mo bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ìnire pẹ̀lú ẹ. Ọmọ gbòòrò ni mi kàn fún ọmọ yẹn. Mo dẹni tí òun wọ yẹ nídìí, mo dẹni tí òun wọ chain. Kò sí níbẹ̀ yẹn mo ṣe láìkí Jésù o, wọ́n ni mo tẹ̀lé lọ sọ́dọ̀ Jésù. Èmi ò gba àwọn èrè mẹ́sì o, kò lọ jẹ́ kó rí ẹ̀ kó lọ yí o. Kí ló ṣẹlẹ̀ gangan? Kéèṣì lẹ́nu yìí. Wọ́n James jẹ́ nǹkan kan fún ẹ tí o ò bá lọ jáde kó lọ wá iṣẹ́ wọ́n á gbà mí mọ́ ẹ lọ́wọ́ o, èmi máa bọ́ sí gbòòrò o. Ó mọ̀ pọ́nmọ́ gbòòrò ní mi tẹ́lẹ̀, mo máa bọ́ sí gbòòrò ọmọ ẹ̀gbọ́n màá tún wá gbẹ fọ́mọ, màá gbẹ fẹ́ lómi. Bẹ́ẹ̀ ni wọ́n kọ́ lọ tún bímọ, ìyẹn tún kọ́. Ìyẹn tún kọ́ ṣé gbogbo ìdá tó ní burúkú táwọn máa ṣe lélẹ́yìn ni? Ṣé bí wọ́n ṣe fẹ́ mi lélẹ́yìn ni? Ìwọ wo àwọn mi tó ṣe ń ṣá? Wo àwọn mi ti ṣá tán? Ìwọ náà mọ̀ mi nà ó, ṣí bèbí ló mọ̀ mí sí, gbogbo èèyàn mọ̀ mí sí ṣí bèbí nígboro. Láì tí 35 ẹ̀rẹ̀ sí pé mímọ́ ó bá bá yé mi jẹ́ mi, ó bá kí n kú tó lé ni. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Gbogbo ọ̀wà burúkú tí mo máa ń wù ni ọmọ àwọn fagbó ni o, àwọn mú sìgá ni à ń gé gbogbo ẹ̀ náà mo jọ̀wọ́ ẹ̀ fún Jésù lórí ọ̀rọ̀ ẹ náà ni. Kí ni Jésù fẹ́ gbà lọ́wọ́ mi? Kí ni Jésù fẹ́ gbà lọ́wọ́ mi sí mi tí ì fún? Wá ṣe sùúrù tí a bá wo ní ìgbé Ọlọ́run tí bá. Ọ̀gbẹ́ ń gbé gbogbo báìbù sílẹ̀, ọmọ fún gbogbo pákéjì báìbù sílẹ̀. Kí ni gbogbo ní burúkú gan? Ó ti sú mi ni mò ń sọ fún ẹ. Títorí títí ẹ ìwọ náà mọ̀ pé mò ń lé ìlẹ̀kẹ̀ sí bàdí mi torí títí ẹ mò ń lé ìlẹ̀kẹ̀ mọ́ oní ìlẹ̀kẹ̀ yẹn bó ṣe máa ń sound sí ẹ létí ò láìkẹ̀ pẹ́pẹ́ sí o fẹ́ bá mi sùn wàá máa ṣí Psalm 23 kò tó bá mi sùn ṣọ́yàwó rẹ ni ṣọ́yàwó rẹ mọ́ títẹ̀ rẹ ni kí ló ṣẹlẹ̀ gángan máa bá sígbò ló sí àwọn bọ́ọ̀sì máa jẹ́sẹ́ mi dáadáa láti jẹ́ mo ti fẹ́ mi ò kọ́ọ̀mù ní kọ́kọ́ ní burúkú lọ́jà mo mánéjì wẹ̀rí ẹni kí ló ṣe kọ́ fẹ́ fi ṣe báyé mi jẹ́ ni kí ló ṣẹlẹ̀ fíríjì la gbé sínú lẹ́yìn kọ́bọ̀dù ìwé la fi ń tòsí kò ṣiṣẹ́ rí ó ti sún mi o ọ̀gbọ́n ni wọ́n wèrè mọ́ síta ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ní o ìwọ náà mọ́ bí gbogbo mu sí o tí bá jáde báyìí ọmọ kan sọ pé sí màmá sí bẹ́ẹ̀bì mo lè wá títorí ẹ̀ mo lè wá gba Jésù mo lè wá sọ pé orí ẹ̀ fẹ́ dáàbò má lọ wá o àwọn ọmọ sọmọ ẹ̀yẹ ó wà lẹ́bi wèrè o fi gbogbo ní burúkú tí gbogbo Jésù yẹn fi gbogbo ẹ̀ náà wá bó ṣe máa wáṣẹ́ lọ ó ti sún èmi mo sọ fún ẹ̀yẹ o. Ọlọ́run mi tètè ṣọlá dá mi lóhùn lásìkò bó bá lè pẹ́ kó tó ṣe yánu ayé abèrè pọ̀lọ́. Ẹ ké hallelujah. Ìwọ tí o ní ìgbàgbọ́ wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu á ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Ìwọ tí o ní ìgbàgbọ́ nínú ìpè bàbá wa Jíò, mo ní ẹ ké hallelujah. Ẹ jókòó. Kò sí ìgbàkigbà tí èmi lè wá sínú ilé Ọlọ́run yìí tí inú mi ò kí ń dùn, tí ayọ̀ mi ò kí ń kún, nítorí mo mọ̀ wípé oore ọ̀fẹ́ ńlá òní ó wà nínú kí èèyàn wà ní inú ilé Ọlọ́run. Àbí mo parọ́ ni? Kò síbi tí a ti lè jọ gbádùn ju ilé Ọlọ́run lọ. Kò síbi tí a ti ní àlàáfíà ju ilé Ọlọ́run lọ. Oh yes. Kò síbi tí Ọlọ́run ti lè ṣe ohun tá a fẹ́ fún wa júbọ́ lọ.
ju ilé ẹ̀ lọ. Ìdí nìyẹn tí inú èmi máa fi ń dùn gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa sọ tẹ́lẹ̀ wọ́n láwọn ò fẹ́ ká pẹ́ púpọ̀ nínú ìsìn ti èní. Nítorí ẹ̀ kó tó di pé bàbá wa wá sí iwájú ń bí kó tó di pé wọ́n wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ kó tó bá wa sọ̀rọ̀ ìtùnú là ń fẹ́ kí àwọn akọrin wa kí wọ́n kọ orin fún wa, orin tó máa mú wa súnmọ́ Ọlọ́run sí i, orin tí ó máa dá wa lára yá, orin tó máa múnú wa dùn kó tó di pé bàbá wa wá sí iwájú bí. Ẹ wò ó, mi ò gba iṣẹ́ yín ṣe o. Àwọn orin yìí mo máa ń nífẹ̀ẹ́ púpọ̀ nítorí pé òun nìkan ló tóbi jù nínú ayé wa. Ó ní mo ṣe máa ń ní ipò Olúwa ga ó dára. Yéyéyé ó dára. Ipò Olúwa ga ó dára. Yéyéyé ó dára. Ó dára. Yéyéyé ó dára. Gbéga, gbéga, gbéga. Gbéga, gbéga ó dára o. Ipò Olúwa ga ó dára. Yéyéyé ó dára. Ẹ bá mi wò ó rẹ̀ dá. Èmi ti bẹ́ẹ̀ ni, olórúkọ ńlá. Èmi ni má ṣe bẹ̀rù. Ẹ bá mi wò ó bàbá. Èmi ni ti bẹ́ẹ̀ ni, olórúkọ ńlá. Èmi ni má ṣe bẹ̀rù. Olórúkọ ńlá lálá ńlá lálá ńlá. Oyigi igi 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 kábíyèsí. Ọba tó kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù. Ọba lórí ayé. Lórí ayé. Lórí ayé àtọ̀run. Olúwa rẹ̀ o. Hallelujah. Pàtẹ́wọ́ fún Jésù. Sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wípé Ọlọ́run wà níbí. Ọlọ́run wà níbí. Bóyá ẹni yẹn ò gbọ́, sọ fún wípé tèmi á ṣeé ṣe lónìí. Tèmi á ṣe é ṣe lénìí. Tó bá gbà bẹ́ẹ̀ pàtẹ́wọ́ fún Jésù lẹ́ẹ̀kan sí. Hallelujah. Ẹ jẹ́ ká jókòó. Ẹ jẹ́ ká jókòó. Thank you so much. Ẹ ṣé gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú Olúwa. Ẹ ṣé gan ni pásítọ̀ wa. Ó àǹfààní ńlá láti ẹ fún mi lénìí láti wà ní orí pẹpẹ yìí. Ẹ jọ̀ọ́ a ti sọ wípé a fẹ́ pẹ́ rárá. Tọ̀wọ̀tọ̀wọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí, mo pe bàbá wa tí Ọlọ́run tó ń gba ẹnu ẹ̀ sọ̀rọ̀. Bàbá wa tó jẹ́ torí tiwa lọ́lọ́run ṣe rán níṣẹ́. Our dear daddy, our very handsome daddy Tio, wọ́n wá láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Thank you. Thank you. Hallelujah. 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 Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé ó ṣe ibi tuntun bẹ̀rẹ̀. Ó ṣe ibi tẹ́ bá dé. Adúpẹ́ o Jésù. Ibi tẹ́ mú wa lọ. One more time, ẹ sọ fún sẹ́ẹ̀. Tẹ́tí bẹ̀rẹ̀. Ẹ ṣe ibi tẹ́ bá dé. Adúpẹ́ o Jésù. Ibi tẹ́ mú wa lọ. Má jẹ́ káyé sọ̀rọ̀ òdì sórúkọ rẹ̀. Látara mi kò tó dá mi lóhùn. Àṣírí pẹ́pẹ́. Ó tiẹ̀ ní àwọn nǹkan tí mo fẹ́ discuss pẹ̀lú yín. Ṣé kò lè? Ọ̀ràn kò lè. Mo kàn wọ́n pàkíyèsí yín sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní church lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ni. Okay. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé ṣe mọ̀ pé Daddy Gio
ìmísí Ọlọ́run wà lára wọn gan ẹ̀yin náà mọ̀ pé Ọlọ́run ti ara wọn ṣiṣẹ́ ìyanu lóríṣiríṣi ṣe rí ọ̀rọ̀ ara mi náà dẹ̀ ni mo tún fẹ́ bá yín discuss ṣe mọ̀ pé mo máa ní problem ọkùnrin ẹ̀yin náà mọ̀ àbí mo wá jókòó mo wá ń wò pé irú Daddy G.O yẹn bọ́ ṣe ní ìmísí Ọlọ́run bóyá tí n bá tiẹ̀ gbé súnmọ́ bí wọ́n tiẹ̀ máa gbà fún mi so that the problem mi ó máa solve. ó lè ní ibẹ̀ ṣe wáyé ẹ fẹ́ gbé súnmọ́ Daddy G.O àbí kí lẹ sọ mi ìgbọ́n kan tẹ sọ. yóò wá ló lè ń bẹ ẹ mọ problem mi náà ẹ wò nínú church lásán ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti ask me out ẹ dẹ̀ mọ bí problem mi yẹn bó ṣe heavy tó ní mo ṣe ògbé tí at least Daddy G.O bá tó bá fi mi sí Ọlọ́run yẹn tó fi enter mi fúnra mi máa wà all right. ẹ fọ́ ni ẹ fẹ́ máa fẹ́ Daddy G.O kẹ́ lè jẹ́ second wife àbí kílẹ̀ ní. no second wife báwo no don't go there nǹkan tí mò ń try láti sọ ni pé at least Daddy G.O bá lè fẹ́ mi síta tó gbalé fún mi máa wà okay. kí lẹ sọnù ẹ fẹ́ máa fẹ́ Daddy G.O ẹ fẹ́ fi ẹran ara yín ba ìmísí wọn jẹ́. why. ṣé ẹ̀yin ò mọ̀ pé tẹ bá fẹ́ Daddy G.O sìn iṣẹ́ ìránṣẹ́ wọn ó máa wálẹ̀ òun ní sìn ẹ wò mí kí n tó dé church yín ẹ rí bí mo rí èmi lélẹ́yìn sìn ẹ wò mí náà ẹ rí pé life mi ti change ẹ wo gba àwọn members wa tán wà nínú church ẹ rí life wọn bó ṣe rí èyí wá sọ fún yín sìn pé fẹ́ máa fẹ́ Daddy G.O in fact ẹ fọ́ ni bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ fọ́ ni mo tẹ̀ ṣe ń wòye gan inú yín bí mi. kí ló fi ń ṣèyàn. ṣe gbọ́rọ̀ kí ló fi ń ṣèyàn ó dẹ̀ ń pé ẹ̀mọ̀ kan tó ń ṣe yín. àṣírí pẹpẹ ooo níṣọlá ní fúyà jẹ. mo bá fẹ́ jíròrò lórí ẹ̀mí mọ́ darí wa ẹ̀mí mọ́ darí wa jẹ́ ká rí sọ jẹ́ ká rí yanjú nígbẹ̀yìn tá a bá máa parí ìjókòó yìí kí a fi ògo fún Ọlọ́wa Jésù Kristi Olúwa wa. Àmín. Tabare ni tó ní nǹkan tó fẹ́ sọ tẹ́ bá notice ẹ jẹ́ ká mọ̀. ẹ ṣe alàgbà ibi ò tiẹ̀ ní ọ̀rọ̀ púpọ̀ kan tí mo fẹ́ sọ àkíyèsí ni mo fẹ́ pàkíyèsí yín sí nǹkan kan ni ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ìyá alàgbà àgbàlagbà ni mi mo dẹ̀ dúró ní dúró àgbà mo dúró ní dúró bí ìkọ̀ ṣe máa ga ẹ̀mí sì ń darí mi bẹ́ẹ̀ mi ṣe ń darí mi láti tó kọjọ́ ìròjé àmọ́ mò ń ṣe àkíyèsí kankan tó dàbí pé kò fẹ́ yé yín tó ọ̀rọ̀ nípa Pastor Solomon ni mo fẹ́ jà yín sí ṣé ẹ ṣàkíyèsí wípé gọ́ngọ́n Pastor Solomon ó ń pọ̀ dùndú ẹ̀ fẹ́ náta jù àfi bí ìpòhùn ló kó gbogbo ìjọ ló ṣe ń ṣe bí ojú ò bá ka mọ́ pàápàá bí ìṣesí ẹ̀ bí kankan máa pè lólórí ìjọ jù yín lọ ni èyí ò dẹ̀ dáa tó alàgbà ẹ wo mi ò kọ́ yín o tàbí pàṣẹ níwájú yín o mo fẹ́ kẹ́ wá nǹkan kan ṣe sọ̀rọ̀ Pastor Solomon. mami àgbàyàn adalẹ̀ ẹ ní ṣubú dànù oúnjẹ ọmọ báyìí ó máa jiná fún mi jẹ mi inú ọmọ pẹ́ ti ṣàkíyèsí you see as a matter of fact èmi náà ti notice kò sígbà tẹ́ fẹ́ pé ìpàdé bójà àárọ̀ ni bójà ọ̀sán ni bójà alẹ́ ni Pastor Solomon would always have a reason not to be at the meeting ìsí àkóló òun àbíṣẹ́ o àbúrò lọ fast bí kan àbí ẹ̀ẹ́dẹ̀gàn òun ní àtúntò gbàdúrà he must be up to something definite and we have to be watchful. Hey, elder ẹ ṣe àdúpẹ́ ẹjọ́ kí ló dé tẹ ṣe ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà kí ló dé tẹ ṣe ń fa ọ̀rọ̀ Pastor Solomon tẹ́ ń gbàgbé ẹni gbàgbọ́ tí kò ní any importance lórí ìjókòó yìí ó wá déédéé kò wá àgúnlá ẹ wò bóyá ẹ ti gbàgbé ṣe ní Pastor Solomon tẹ́ ń wò yìí kó má kọ̀ dàbẹ́ ní pé ọkọ mi wọ́n travel ní pastor tó máa ṣẹmọ̀ tó máa officiate ni o ọ̀rẹ́ ò tiẹ̀ ní mínìmì síjọ yìí gan ẹ jẹ́ n put it that way àmọ́ téèyàn kan bá rè pé òun fẹ́ wá overthrow ọkọ mi téèyàn kan bá rò pé òun fẹ́ jẹ G.O ẹ má tún jọmọ́ mi lórí o ẹ̀ẹ́dẹ̀ ni overthrow ọkọ mi. ìyá wa kò rí bẹ́ẹ̀
gbogbo ibi tẹ́yìn bá ń lọ làwa ń lọ bẹ́ẹ̀ nìkan bá lóun kàn yẹn sápá àá jẹ́ kí iyẹ̀ yẹn kó rí ìdánù ni. It's okay. Is there any other thing again? Kò sí nǹkan tó mi rí that we discuss níbí but meeting yìí gan mi ò rí nǹkan kan tá a fẹ́ discuss torí gbogbo nǹkan ló lọ bóyá kó lọ nù jọ àwọn ọmọ ọjọ́ ń ṣe dáadáa wọ́n fún ìwọlé táìtì ń wọlé gbogbo ẹ̀ ń ṣe lọ so ọ̀rọ̀ táwọn dẹ̀ ń sọ mi rò pé nǹkan tá a gbọ́dọ̀ máa gbàgbé ẹni gbàgbà ọtí mi to me kò sí any problem sir. May the Lord bless you. Amen. Pastor Solomon only came in case ṣe mọ̀ pé Ọlọ́run ti mọ̀ wọ́n mọ̀ pàṣẹ wà bí àìmọye ìjọ tó ń pè wá pé ká wá bá wọn fi ohun àṣẹ ká fi léjọ tí wọ́n gan lórí àwa wò pé tó lè experience from other ìjọ tí mo mọ̀ mo ṣe ní kó wá ẹ wá sọ fún gbogbo yín pé ẹ má da gbogbo ẹ̀ dá èmi nìkan ẹ̀yin náà ẹ múra nínú ẹ̀mí ẹ ṣaragírí ẹ di ọmọ ogun gidi tó jẹ́ pé tẹ́yìn náà bá tún wá improving your knowledge irú tí mi ò bá sílé tó ń bá tiẹ̀ lọ ìwọ lè ṣe ìwọ náà lè ṣe so bí tọrọ yẹn lọ nìyẹn ẹ má jẹ́ ká fà á is there any other thing tá fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ tí ò bá sí let's tell that man he has done so well clap for Jesus. Ẹ̀bùn kan ṣoṣo ni gbogbo èyí tó kù dàbí òjìji tó ń kọjá kí ló dé tẹ́ fóun tọrùn sílẹ̀ o tẹ́ ń lépa ohun táyé ayé akọjá ń lọ ọ̀run nìkan ní ó kù o Sátánì ń dọdẹ ó ń búramúramù ohun ẹni tí ó pàjẹ́ ẹni tó dúró ẹ kíyèsára kẹ́ ẹ má bà á ṣubú ìjọba ọ̀run ló jẹ́. Now I'm living with daddy, okay? Mi ò wá fẹ́ jẹ́ kó wá máa rìn kiri o. Jókòó sí sitting room, kò wo TV, okay? You know you're a big girl now, Abi? Yes. I love you. I love you too. Okay. All right, let's go. That's what about what you promised me. Iṣẹ́ ìrere ta fẹ́ lọ jí tá bá ti parí on my way back I'll buy it for you. Àṣírí pẹpẹ ooo níṣọlá ìgbé ni fún ìyà jẹ bìrìbìrì ooo ìmọ́lẹ̀ àtàn sùúrù àtàn. Chọ́ọ̀chì wọn yẹn ó ti wá tóbi gan-an tó jẹ́ pé tẹ́lẹ̀ báyìí àjù 2 sí 3 lọ wọn ò ní kankan gbà yẹn bọ̀ tó bá rí wọn báyìí wọ́n ti ń ṣiṣẹ́ ìyanu arọ báyìí ó ń dìde ni afọ́jú ńlájú ni wọ́n ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn ṣọ́ọ̀ṣì yẹn ó ti tóbi gan-an. tó tọ́ ni ọ̀rẹ́ mi bí iṣẹ́ Ọlọ́run ṣe rí nìyẹn o ìyẹn gbọ́dọ̀ tún di ẹ wò o ti understand sórí ibi kékeré òun ló ti ń di ní ńlá so àsìkò tiẹ̀ ti dé nìyẹn kò dẹ̀ sí ẹ̀dá kankan tó lè yí padà kò sí o àsìkò ẹ̀ ti dé ni alásìkò ti dé ká bá a lò níbẹ̀ o. èmi náà máa lọ máa jọ́sìn lọ ní ṣọ́ọ̀ṣì wọn yẹn padà o mo gbọ́dọ̀ lọ síbẹ̀ o because tó ti ń ṣiṣẹ́ ìyanu yẹn mo máa lọ. ó tó yẹ so ìwọ lè padà lọ sí ṣọ́ọ̀ṣì ìwọ tó ti fẹ́ ní ọdún fífi túkùtù káàkiri ló fẹ́ lọ. jẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì Ọlọ́run ni so inú wọn máa dùn bọ́n ṣe wọ̀nyẹn tán bá rí mi pé old member wọn ó tún ti dé. Hello. Okay. Please, just hold on. Meet outside. Look at you. Ilé ni mo wà tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀. Ṣó fẹ́ wà ní? Oh, serious. Má wà tẹ̀ wùlẹ̀ wá rárá. Mo ń ṣàyẹ̀ kí mi àti ẹ wà lórí láì báyìí. Oh, serious. Ṣé mo wá bá mi lé? Sọ̀rọ̀ náà. Fọlákẹ́. Mo wọ̀n live video. Ó wọ̀n live video, kí ni yẹn ṣe kàn mí?
tí bá ṣe tó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. ta ló sọ fẹ́ pé òun fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nígbà tó dẹ̀ ti set table tó ṣe bóyá kó pè mí lókè pé kí n máa bọ̀ kí wọ́n jẹun ni ó dẹ̀ dúró síbẹ̀ òfin mi ṣe live video kan. take it easy now mo ní mo wà lórí live video ó dẹ̀ ń pariwo sọ̀rọ̀ èèbò kí ló máa ń ṣe ẹnu kí ló máa ń ṣe ẹnu wọn ṣọ́ọ̀fù oúnjẹ ṣe ẹnu gbogbo tí o ṣe ju oúnjẹ lọ báyìí náà kí ló ṣẹlẹ̀ gbogbo sọ fún mi náà kí ló tó máa ń ṣe báyìí náà wọ́n ní mo wọ̀ live video ní sùúrù tí bá ṣe tó ń bí mádé wàá attend sí ẹ. nítorí pé wà live video lèmi ò fi ní jẹun tó lè mọ̀ pé tí mo bá jẹ́ mo lè pààyàn tó mọ̀ fúnra rẹ̀. o lè pààyàn àbí kí ló sọ ń sìn. yes mo lè pààyàn. ẹ bọ̀ wá kí ni problem ẹ náà ok fine o fẹ́ pa mí torí oúnjẹ are you okay at all ṣé mo kọ́ tó ń sọ lẹ́nu mo sọ pé mo wà lórí live video ẹ̀rọ tí ẹ̀ bà ẹ́ káyọ̀ ẹ̀ já ẹ gbà mí o ẹ gbà mí o ọwọ́ ọkọ̀ tó lò máa pàyàwó ẹ̀ torí oúnjẹ ẹ wo tó bá ti pa mí ṣe bẹ́ẹ̀ ti rí dáadáa ṣe bẹ́ẹ̀ ti rí dáadáa. ṣé nígbà tí mo lọ ń sanwó oṣù nílé wọn ṣé wọ́n wọ̀ mẹ́ nígbà tó fi mí wọ̀ ọba ti má kọ̀ ṣùrọ̀ lé wa ọba ti rọra mú mi jẹ́jẹ́ wàá sọ kó wù wá mi dáadáa náà kó tó. tí o bá fẹ́ wàhálà lọ gbé oúnjẹ yẹn sí orí tébù. tí bá wá gbóúnjẹ yẹn lọ sórí tébù sọ pé ìyá mi bàbá mi kọ́ lómi sórí ìṣó lórí burúkú tó kọ́ lọ sílé family house mi yẹn ó máa padà lọ kó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí ló máa ṣe tó máa ń jẹun wọ̀n náà ó ṣe lójú ọkọ tó ń tì bí lọ́nà àwọn ọ̀rẹ́ mi máa wá síbẹ̀ wọ́n máa jẹun ní jọmọjọmọ bí ẹjẹ́ kó wọn fowó tọ́ kí ni problem ẹ náà. ó dà pé àwọn ọ̀rẹ́ ti dàrú wọ́n ti ya wèrè èmi náà ń ṣọ́ ẹ̀. tó bá tiẹ̀ wá kásẹ̀ wá àti mi pé lóòótọ́ o mọ oúnjẹ jẹ o fẹ́ máa jẹun náà lóòótọ́ ṣé mo jẹ́ irú ẹ̀ ṣé mo jẹ́ ọmọ ọdún ẹ̀ ni do I look like your slave? Kí ló ṣe é dé pé o ò lè lọ gba housemaid kó máa dáná oúnjẹ fún ẹ. mi ò lójọ́ báyìí kì í fọwọ́ báyìí o lọ gbé oúnjẹ sórí tẹ́lẹ̀ fún mi màá ń lò ó mo lè gbé mo lè ṣe kọ́. kúrò bẹ́ẹ̀ náà lórí ìwọ fọwọ́kàn ni ó ti nà mí pa ó ti pa mí ọdún slova jẹ́ kó mọ lóyún tó jẹ́ ṣé wọ́n ló fẹ́ pa mí ni jẹ́ kó máa yóò bíbá ìsìn dúró má lọ wá kó ṣẹ̀wọ̀n dànù àwọn tó ní màá ṣẹ̀wá tí rí can you imagine ọ̀sẹ̀ tí wọ́n á rẹwà gidi wálé òòrà ẹ̀wọ̀n olóyin òòrà olóòtú wálé ẹ̀wà tí rí lọ tún ní kí n máa ṣe ẹ̀wà tá a máa gbé kalọ́ tẹ́lẹ̀ kò ní jiná mi ìrírú ọkọ ilé rí ta ló fẹ́ pa ó fọ́ ní ìgànṣá ó yẹ kó dúró wò tán ni. kí ọlọ́run ọba kó ṣe àmà bá wa tó ilé wa. Sister Mariam ọlọ́run ọba nìkan ló lè báyàn tó ilé o in fact ṣe rí ilé tèmi ó yàtọ̀ sí pé ọlọ́run ọba ń bá mi tò ọkọ mi olówó orí mi the pillar of my marriage ó tún tó ilé yìí fún mi my husband is 1 in a million in fact I've come to the conclusion wípé irú ọkọ mi ò exist. This is a man that would do anything for me. Àǹtúnlé ṣe ni kò ń ṣe wàhálà kò náhùn ó mọ ìkẹ́ ìyàwó ó mọ ìkẹ́ bí ìyàwó kò sí nǹkan tọkọ mi ò lè ṣe fún mi ọkọ mi anything I want ó máa fún mi kódà when I'm lazy tí mi ní mi ready láti ṣe anything ọkọ mi ò rí nǹkan kan tó wrong nínú kóhun step in kó bá mi ṣe I am indeed blessed amongst women in fact ṣe ti gbọ́rú ẹ̀rí ṣá tó bá ń yan àwẹ̀ àtàdúrà fún mi wípé kí n gbàwẹ̀ àtàdúrà yìí ó wà very important for life mi màá dẹ̀ sọ ọkọ mi ní mi feel like n gbàwẹ̀ àtàdúrà yìí o mi ṣe kí n guess what ọkọ mi á step in á gba àwẹ̀ àti àdúrà yìí on my behalf. Wow. Àwẹ̀ àtàdúrà tó wọ́n yàn fẹ́ mi nìyẹn o oh my God my husband is the best irú ẹ̀ kò exist tó bá dé máa exist wọn ò lè ju bí méjì àbí mẹ́ta lọ ní gbèsè ayé bí láì ṣe tóbi tó nígbà tí ọlọ́run máa bless mi pátápátá ọkọ mi tún mọ ọlọ́run ó mọ ìkẹ́ ọlọ́run ó mọ bó ṣe ń ṣiṣẹ́ ọlọ́run ó fi gbogbo ara ó fi sin ọlọ́run ẹ wo. You are such a very lucky woman. Honey, ṣé tó bá jáde òun ráwọn obìnrin míì ni àbí wọn rí ẹni ọkọ mi ní no don't tell me that kí ló ń fẹ́ máa wo obìnrin mi fún when I have you when I kìíní kan máa ń ká máa fẹ́ lè wá ní ṣé kìí ṣe kí bọ̀bọ̀ yìí ní ìdá títí ẹ̀ tàṣe gẹ̀rẹ̀ díẹ̀ máa wọ pé wow yára ẹ ní brain má fọwọ́ ara ẹ tí ọkọ ẹ jáde
mo yà jókòó mi jẹ́jẹ́jẹ́jẹ́ oh my God my husband is the best mo wá gbàládùra fún yín wípé irú ọkùnrin bíi ọkọ tó máa nífẹ̀ẹ́ yín tó máa gbé yín kárí báyìí tó jẹ́ wípé ìfẹ́ yín nìkan báyìí ló máa wà ní ọkàn ẹ̀ tó dẹ̀ máa tọ́jú yín lọ́lọ́run máa pèsè fún yín. mi ò bọ́ àǹtí kílẹ̀ rí tẹ̀sí sọ bẹ́ẹ̀. You deserve more than that. ẹ̀yin èèyàn ọlọ́run bí ọkọ mi náà lẹ́nu ìdí ọlọ́run adé pèsè fún yín ní agbára ọlọ́run. àǹtí ẹ̀ tẹ̀ wò obìnrin tí ò lẹ́kọ̀ọ́ tí wọn ò tọ́ rí tí ò wá láti léèrè òun ló máa fẹ́ married man. Can you imagine àwọn ọmọ sí wọn ti èlé pò lójú wa rárá. Hi honey. If ever. But you ready? What's it like? All right. Oh yeah. Okay, so my later. Okay, what's the problem now? Sure, it's ready because they do. Oh, sure. All right. What baby is smart. It's about the real share it. Come on, give me some sugar. Okay, so that was my below cafes. They call us a glamour. Me, more better that. What's the problem? They can pay manager. Oh, better because come on, Debe, Carolina, no pay no for the king of my shamo. Oh, yeah. It's a good. And before into pay manager. Mi ò fẹ́ ètò máa ṣe ọwọ́ kan tó máa sọ pé mo kánjú lọ mo ní appointment o a ní meeting àwọn pastors o mi ìfẹ́ yẹn lé mi. Ṣé wọ́n lè sọ̀rọ̀ yìí? But má worry. Ṣorí lè ní mo ṣáàrí nígbà tí mo sọ fún ẹ̀rù tó máa tó bí 7 hours 8 hours meeting ni wọ́n ní ó yẹ so gbogbo time ni ìwọ ló fẹ́ lò. Ọmọ ṣorí tó ń bè tí máa fún ẹ máa tó ń bì ẹ gan tó jẹ́ pé máa make sure pé gbogbo ọmọ sọ yẹn. Mama kókó báyà. Tọ́lì. Ìwọ. So I mean ẹ̀ báyìí. O ní ìdúró gbogbo. Are you serious? Gbogbo ẹ̀ ni máa látọ̀. Èmi gan wà lé ni. Wo àjọ a máa mú kan lẹ̀ gan lé ni. Àbọ̀ social. Wọ́n wò gbà. Fóònù mi. Fóònù ẹ̀kẹ́. Jẹ́ kí n kọ́ ọ. Ó yẹ. Oh God. You know, you were smart enough to make sure that everything low. Oh yeah. Okay, let me call it now. Vai me convencer bro. Sister Miriam ti gbàgbé fóònù wọn. Picture ọkọ mi nìyí náà. Picture ọkọ mi. Sister Mary mọ ọkọ mi. Ọkàn mi, my heart. Sister Mary fi ọkàn mi save number ọkọ mi, my heart, ọkàn mi ló ń jẹ́ bẹ́ẹ̀ náà, àbí? My heart, ọkàn mi, Sister Mary save number ọkọ mi, as ọkàn mi, my heart. Ó yá sáré. Ó yá sáré lọ. Tètè. Inú kò lè sọnù láì lè gbàgbé ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni. Máa pẹ́ bẹ̀. It takes two to come.
àǹtí. àǹtí fóònù mi ni mo rò pé mo gbàgbé síbi wọn pé kí n wá wò. ṣé fóònù tẹ gbàgbé ni. ọkàn mi pè ó. ẹgbà lọ́wọ́ mi sẹ́ ẹ jẹ́ bọ́ báyìí ń bọ̀. àǹtí kí lẹ fẹ́ lọ ṣe. Sister Mary. Ma. mo bẹ̀ ẹ́ nítorí ti Ọlọ́run. ṣé bí mo ṣe ń bọ́ aago ẹ̀ ẹ jọ máa bá àwọn jẹ́rì mi o. ẹ make ara yín very comfortable. Comfortable enough. Comfortable enough for a fight. Mo dárí àǹtí ẹjọ́ ẹtí mi ò mọ̀ èyí tó máa gbójú bóyá nínú ọkàn mi. àǹtí ẹjọ́ ó ti wẹ̀ fún mi o pásítọ̀. àbẹ́yẹn. ọkọ àǹtí o. ẹ jà o. àǹtí ẹjọ́ ó wà ní bóyá mo gbẹ̀yìn àǹtí. mo bọ̀ ọ́. àǹtí ẹ mọ̀ ń gbẹ̀yìn ni. ìyàwó pásítọ̀ ẹjọ́ mo gbẹ̀yìn. mo fẹ́ kẹ́ jà o. Gbogbo wa pátápátá ni mọ́lá ẹni ilẹ̀ bá mọ́ bá ṣóun ní bàrà wò. ọwọ́ gbalẹ̀ ṣá ẹsẹ̀ gba pọ́tà wọn ò finú ọ̀ra wọn òwò. ìgbà tó kù jàlú tẹ̀lé àgbọ̀wọ́ ìjọ ẹni àgbẹjọ́ o. ẹ ní believe it you believe it ó bá mi jà ìgbà tó yá ọ̀nà mi ti bá bọ́ gbogbo aṣọ mi lẹ́sìn ẹ̀rí mark lára mi ọ̀rà kí ló yẹ fà yẹn wọ́n ní ká bọ òun abọ́ wọ́n tó bá bẹ egungun àbí tó bọ́ ó máa ń gbọ́ dé kí ló tún fẹ́ ó nà mí ajá iná ó kó rẹ bọ̀. ẹ wo bàbá pásítọ̀ sọ ọ̀rọ̀ yẹn dáadáa ni o tí pásítọ̀ bá bọ́ gbogbo jákẹ́ẹ̀tì yìí ànàpọ̀ lè játijàti ni o gbogbo ara pásítọ̀ ti bẹ́ ni mi ò mọ̀ bóyá blow ni o èmi ò mọ irú nínà bẹ́ẹ̀ yẹn ẹ jọ o. ẹ̀yin lẹ fà á bẹ́ẹ̀ ni ṣé wọ́n mọ̀ pé ó ti pẹ́ kó tó bọ́ ni gbogbo ìgbà tó yẹ kó bọ́ ni mò ń pè ọ̀tọ̀ ọkọ̀ tó gbàgbó mi ìbínú lọ́fà nígbà mú yàn tẹ́ ẹ dé mọ́jàlẹ̀ kò ní tí ọmọ jẹ́ ń bẹ̀ ni àbí wọ́n jẹun tó bá kó lórí kọ́tà tó bá délé ọ̀ jẹun ó sì ń bá yín ṣiṣẹ́ ẹ̀kọ́ ẹ̀ sanwó iṣẹ́ rẹ̀ fún kẹ́ ẹ̀ sanwó iṣẹ́ rẹ̀ náà ní kẹ́ ẹ bọ́ ẹ̀ wá kọ̀ ọ̀ bọ́ àbọ̀ ti gbàgbé ìlérí tó ṣe ń bọ̀ níbi láìwọ̀lá láìwọ̀lá tó di jèmísì àbí ọ̀jẹ̀bùnmẹ́kọ́ yìí ọmọ pé ọ̀jẹ̀bùnmẹ́ lọ ń jẹ́ wàá rè morúkọ nítorí pọ̀ rè gbẹ̀sìn àwọn èbó ọgbẹ̀rẹ̀ ẹ̀sìn jésù wàá morúkọ padà oníwọ̀ james lọ ń jẹ́ ọ̀ ṣe fi dẹ̀pẹ̀ kú ó di james dẹ̀pẹ̀ kọ́ ọ tún yí ahọ́n rẹ̀ dà kọ́ ọ máa ṣègùn kiri ká lè mọ̀ pé ọ̀ sínú ẹgbẹ́ ìṣẹ̀ṣẹ̀ yìí mọ́ nǹkan wá yíwọ́ tán nísìnyí ọ̀ wá padà sọ́dọ̀ mi níwọ̀ tó ṣe pé kí wọ́n tó rí ọbí ká tó lóyún rẹ̀ ńgbà àfẹ́yà rẹ̀ tí mo tẹ̀lé bàbá rẹ̀ tá a lè tọrọ ẹ̀ odindi ọdún méje ló lò tí ò lóyún àfìgbà tá a lọ sí ojúbọ eégún bàbá rẹ̀
kan tó rí ọbí àwa dàgbà nǹkan bá ṣetán àwa ní kọ́ máa wá èké ní tọ́ ọmọ sí ju kọ́ máa bọ́ lọ kó sì mọ gbé ọ àjẹ́ ọ̀run ni wọ́n ń pé gùn àjẹ́ ayé kan ò sì ní bá tọ̀run jà ọwọ́ akàn kò tán ìṣẹ́fẹ́ mú ọ lómi ọ̀sẹ̀ wá yí padà ṣé wọ́n mọ̀ pé ẹ̀sìn tá a bá ń ṣe ta ní kò jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ ṣe àkóbá ni bí ọ̀kóbá ọ níbi káyà rẹ olóyún ó lè ṣàkóbá níbi kí ọmọ rẹ àyàfẹ́ bí ọba ṣe yìí ó lè ṣàkóbá níbi ajé kọ́ ọ máa ń ná báyìí kọ́wọ́ rẹ ó mọ́tò ẹ̀sìn kan ò ní ká má ṣe ìṣẹ̀ṣe ẹ̀yin lẹ́pa gbogbo rẹ̀ dá èmi kan máa lọ jímọ̀ ọjọ́ jímọ̀ ń ó rù dẹ́dẹ́ ń ó sì rè kírun fún mọ̀mọ́dù. bàbá ẹ ṣé mo dúpẹ́ wọn èmi mọ̀ pé ó nírú yín báyìí tó ń jẹ́ kí ìyá máa jẹ wá àgbáyé á máa dálẹ̀ o mo dúpẹ́ o ẹ jọ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ká ṣe òun ní ká ẹ sọ fún wa gbogbo ẹ̀ kí solution kọ́rọ̀ wá ṣàtì ní solution ṣàní ti tèmi ẹ jọ sá ẹ gbà wá. solution wà solution wà ntọ́ka wà bẹ́ẹ̀ ni pé èmi ò lè gbẹnu agbóhùn lásọ̀rọ̀ àmọ́ wọn ò lè dá sọ báyìí wọ́n padà lọ ń wórè bí bàbá mi léèrè ntọ́ba ní kò sí ńlá ṣe wọn àmọ́ bóyá o lè ṣe o. ẹ̀sà kò sí tí abóhùlà bá ní kí n ṣe tẹ́ ẹ bá béèrè máa ṣe tó bá dẹ̀ ti ń béèrè máa ṣe ni kò sí máa ṣe. ọtí máa ṣe. ẹnìkan sí ọmọ aláìgbọràn orí pọpọ yíwọ ọlọyọ ìbáyí dande mọ ni ọtúrí bí ọpọ ọfà ọtí tọyàwó ìtẹsí òṣèlú ilẹ sí ọ ẹsìn ọpẹ amẹsọrọ ẹgbọ ti sọ bẹ́ẹ̀ wọn bẹ̀rẹ̀ béèrè ntọ́ba sí ẹ padà wá gbọ́. ìwọ kọ́ lọ sọ pé gbogbo ntọ́ba ní kò ṣe ọ ṣe nígbà yà mú. ok èmi ò mọ̀ pé báyìí ló ṣe máa rí alright nígbà tí mo ti ṣe mistake yẹn alright now kí la lè ṣe to appease the gods. I mean, we just have to do something. I'm a man of God who talk to millions of people, preach on air, and people listen and watch me talking. So, what can we do to appease the gods? Kí la lè ṣe fẹ́gun yẹn sìn tí ò ní ṣe rú ẹ̀ mọ́. Ṣé o ní gbogbo ìbútọ́ kọ́kọ́ sọ? Èmi ò mọ̀ gbọ́ padà sọ ìtí mo gbọ́. Nǹkan wà tá a ṣe nǹkan kékeré ni. Gbogbo tí mo ń bí yín nǹkan kékeré náà ni. Lọ́tẹ̀ yìí yóò wúre fún ọ tó bá ti wúre fún ọ gbogbo nǹkan ó padà lọ sípò àmọ́ ṣọ́ọ̀ṣì ni ó ti wúre fún ọ ọkùnlẹ̀ lórí kọ́tà yín tó máa ń dúró òun náà wà jáde ńbẹ lójú gbogbo àwọn ọmọ ìjọ yóò wúre fún ọ ọ̀tán ìtẹ́sí. Baba, that does not make any sense. Yes, ẹni tí mo fẹ́ sọ ni pé n tẹ́ ẹ̀ sọ yẹn mi ò rò bọ́ ẹ má bínú ohun kan dání. mo rí pépé wá. rárá sà kó tó di pé mo tiẹ̀ kọ́kọ́ sọ pé kò ṣeé ṣe náà ṣé ìgbà táwọn Yorùbá sí ń bẹ̀ lálẹ́ I mean you can handle the security amúbáyé máa tó láti wá ṣàdúrà fún mi bẹ́ẹ̀ tí iṣẹ́ tẹ̀ máa lọ. lórí irọ́ ni gbogbo tọ́ wí ojú gbogbo àwọn èèyàn lọ́sọ̀ọ́ gangan kì í ṣe night vigil tẹ́ máa ń ṣe wọn ọ̀sán gangan vigil ni ọ̀sán gangan. tó wà ní church tó ń gbàdúrà lọ́wọ́ bí ìjọ Sunday. láyé wọlé rí rẹ pé. ẹ wo bàbá ọ̀rọ̀ tẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ yìí kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀ ní o kí eégún wọ inú church kó tún wá wà dúró níbẹ̀ kó dúró sórí altar tí Pastor James máa ń ṣe ìwàásù kó wá náà ń wúre tí gbogbo ìjọba ẹ ká kúkú sọ fún gbogbo èèyàn kan tá a ṣe nígbà náà àbí. àìsàn eégún bùn mí láyé wọlá yèméṣì ọ̀jẹ̀ burúkú yà tí eégún bá nawọ́ mọ́ lẹ́kẹ̀ẹ́. kí ló gbé yọ kúkú mọ̀ kọ́ta kúkú ṣe nígbà náà. gbàgbé nǹkan tó sọ fún wa ní tábà fi lè jẹ́wọ́ you know what's gonna happen to us. And that's gonna be more deadly than what's happening. I don't think we got to look for solution. Baba, ẹ kàn ẹ má bẹ̀rù ẹ ràn wá lọ́wọ́ ni ṣé kò sí nǹkan mẹ́ta lè ṣe jù yín lọ.
sọ́ọ̀fẹ́ kí ìyá rẹ̀ ó lé kan sí kí gbogbo nǹkan ó dojú rú àfi bẹ́ẹ̀ bó àfi kí eégún wọn dúró lórí kọ́tà lójú gbogbo àwọn èèyàn kan kúnlẹ̀ síbẹ̀ yóò gbé sìnáàbù lọ́wọ́ yóò fi wúre yóò wá tú sí ọ lórí ọ máa wá sọ pé ìrísẹ́ gbogbo àwọn ọmọ ìjọ sì máa bọ́ ọ sàṣẹ. mẹ́wàá ṣe yín pàápàá ṣé ńgbẹ́ mú kínní tẹ́ kí bọ́ àjálẹ̀ tó ń tiṣẹ́ fún ọ nínú òhòlẹ̀ tó wà tó ń gbádùn yùngbà èyí rèé o tó rèé kó sí kínní aṣọ olótùtù yìí ṣé ìwọ rí eléyìí wọ̀ ń gbà náà kí ló kọ́ tó máa ń pe ìyàwó rẹ̀ mọ̀mí sí o kọ̀ rí báyìí o wà dúró ẹ̀wọ̀n tó gbé sọ́rùn bí ìgbà wọn fẹ́ di ẹyẹ ajé ìbòmọ́lẹ̀ nígbà tẹ́ jọ wá bí tẹ̀ ń ṣe wúruwúru ńgbà náà bẹ́yàn bá rí yóò rò pé òun ni olórí àwọn ìyá lọ́jà alágbàdo ni èyí rèé o wo ẹ̀wọ̀n tó gbé sọ́rùn mọ́mọ́ iye tí ń ta mọ̀ ń rí lórí àwọn ará ìlú èbó ọ̀rá sì wo sọ ọ lérí fún mi ńgbà náà. mo lérí ó dá ẹ má bínú kí ni ká ṣe báwo la ṣe fẹ́ ṣe. ẹ jẹ́ bèrè nù ká kọ́ yín lẹ́kọ̀ọ́ sọ́tàn ẹ̀gbọ́n wò ó lọ́nu bábùlù ìwárọ̀ tó wúwo ń bẹ̀ wọ́n sọ fún wa pé Jésù sọ pé nínú ẹsẹ̀ kẹsàn-án sáwọ́ ẹsẹ̀ tó bá kà fún wọn kọ́ wúrí tó bá sì pé ẹ bá purọ́ fáwọn ẹ ní ẹsẹ̀ kẹsàn-án orí kẹẹ̀ẹ́dógún wákàn bẹ̀ kọ́ sọ fáwọn aráàjọ o kọ́ ní ibi kọ́ wárọ̀ pa fún wọn pé ọ́ pìdán fún wọn kọ́ sojú wọn ṣíngù. wọ́n bá ṣe kó ló ra masaka yá ni o. wọ́n pe àyájọ́ ọ̀dọ́ yín ń bí o. ẹ wọ́n gbọ́n dá sí ẹ wá kẹ́kẹ́ sọ fáwọn ọmọ ìjọ. àbí kí n fọ́ ọmọ yìí wọ́n fi báwọn ọmọ ìjọ sọ̀rọ̀. dànù. James ṣe lè jọ. Kí ló ṣe ń tàn bí báyìí? Kí ló ṣe tó fi gbogbo inú ilé rẹ̀ tó wá sùn sílẹ̀ lẹ́yìn tàn bí báyìí? Ṣàtẹ́gùn la máa ní òtò inú ilé ni. Dídí sókè ìta gbangba ló wà tó sùn tó bẹ̀rẹ̀ sí yí kiri. Ìdáhùn ti ṣe mí. Báwo mo ṣe débi? Ó béèrè lọ́wọ́ mi, wọ́n ló jẹ́ kí n máa béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe dé ìta ń bí báyìí. Wait a minute. Mo gbé Bible dání. Mo pray after reading the Bible. Mo lè sọ̀rọ̀ sórí bed. Yes. Báwo mo ṣe wá débi? Mi ò dé mutí. Báwo mo ṣe fẹ́ débi? Ẹsẹ̀ mi wá fún ẹ̀ débi ni. James, ó jẹ́ kí n béèrè same question lọ́wọ́ ẹ̀ because mo béèrè lọ́wọ́ ẹ̀ sí òyìnbó ẹ̀ ti pọ̀ jù. Kí ló ń ṣe ń ta gbangba tó wọ́n sílẹ̀? Náà tún bọ̀. I don't know. Orí bẹ́ẹ̀dì ni mo sùn sí. Ìgbà tó kí lè yín. Ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ó ní ìdí àfojútó lọ́sọ̀gbọ̀n ọmọ nínú gbogbo àgbọ̀n máa kó bá ní. Ìgbà tí òpin ayé bá dé oríṣiríṣi là ó máa rí ohun tí ó ṣẹlẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ o oníwàásù èké á dìde ayédèrú ìran àgbáyé kan. Ní orúkọ Jésù agbára tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ pẹ̀lú ìmísí. Kí ọyún ní nẹ́mọ̀. Agbára tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ agbára ìpè tó ní tí n bá ti fọwọ́ kàn án àlàáfíà yóò dé wá ní orúkọ Jésù àlàáfíà á bá ẹ. Ọ̀rẹ́ wọn máa yà sí ìṣòro àtàwọn ọmọ wọn sá. Sàkàlẹ̀ wá sí ìkóló bọ́bọ́bọ́bọ́bọ́ sí ìkóló kàkà sàkàlàbò. Sàkàlẹ̀ wá sí ìkóló bọ́bọ́bọ́bọ́ sí ìkóló kàkà. Sí ìkóló kàkà sí ìkóló kàkà sí ìkóló kàkà. Sàkàlẹ̀ wá bọ̀.
lóru ìwọ ló wá ìwòsàn lọ sí ọ̀dọ̀ Pastor James ó dẹ̀ ti rí ìwòsàn ohun tí Pastor James fẹ́ fi gbà lọ́wọ́ ẹ̀ àìsíkì ẹ̀ ọ̀la ẹ̀ ìgbéga ẹ̀ àti díẹ̀ yẹn láyé ẹ̀ kó gbéra nísìn kó lọ pa Pastor James. ní báyìí àgọ́ ara ẹ̀ tó ti gba ìwòsàn kó padà sókè. Ọlọ́run tí a ò sìn ó ń gbọ́ ẹ sọ́dọ̀rin ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà. Praise the Lord. Mo sọ fún yín pé Ọlọ́run wà síbẹ̀. Mi sọ fún yín pé Ọlọ́run wà lórí òkè yìí. Mo fi gbogbo agbára sọ wípé Ọlọ́run tó wà nínú ayé bàbá wa. Ẹ wo ẹ jókòó ẹ wo kí ló mú ọkàn mi balẹ̀ kí ló mú inú mi dùn ó ní wípé ẹ̀mí Ọlọ́run tó wà nínú ayé bàbá wa ó ní agbára sí. Láti má gbà wá ní àsìkò tó pọ̀ mo mọ̀ pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ìjọ yìí kò ṣàjòjì sí wa. Àmọ́ lóòótọ́ ló sọ pé mírèkù ohun tí ò ní ṣẹlẹ̀ ni tó ń ṣẹlẹ̀. Àmọ́ nítorí ẹ̀mí Ọlọ́run àtagbára Ọlọ́run náà tí ó ń gbẹ́nu bàbá wa tí ó. Hello? Sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ fún pé èṣù ti pòfo. Sáré sọ fún kó ní èṣù ti pòfo. Sọ fún pé nínú ayé mi èṣù ti pòfo. Bàbá wa sọ nǹkan kan fún mi. Wọ́n ní pé àìmọye àwọn nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn. Pàápàá jùlọ tó jẹ́ ìṣẹ̀ṣe. Tó jẹ́ àwọn nǹkan ìṣẹ̀ṣe. Am I speaking your mind? Yeah. Tí wọ́n sọ pé nǹkan ìṣẹ̀ṣe àwọn nǹkan ìbílẹ̀ lóòótọ́ kò tí ì yé mi fúnra mi. Àmọ́ ẹ mọ̀ pé àrà ọ̀tọ̀ àrà ọ̀tún lóríṣiríṣi ọ̀nà òun ni bàbá wa fi ń gbà ṣiṣẹ́ Ọlọ́run. Wọ́n ní dírámà wà lónìí. Ẹ ṣeun. Wọ́n wá ní àwọn nǹkan náà bí àwọn nǹkan ìṣẹ̀ṣe tí àwọn èèyàn máa ń pè. Ọ̀nà wo ni wọ́n fi ń pè é? Ọ̀nà wo ni àwa fi ń pè Ọlọ́run? Báwo ló ṣe yàtọ̀ ọ̀tọ̀ síra wọn? Ẹ jọ̀ọ́ àwọn nǹkan ìṣẹ̀ṣe wo ni olúkálùkù màmá wa àwọn nǹkan ìṣẹ̀ṣe wo lẹ mọ̀ tó wà ní ayé àtijọ́? Ṣe rí àwọn òṣèṣe nǹkan òṣèṣe tó wà láyé àtijọ́
kò sí eléyìí tó wà láyé àtijọ́ tí ò sí lóde òní bí ìṣẹ̀ṣe bí orò bí òòṣà bí eégún gẹ̀lẹ̀dẹ́ jìgbò lóríṣiríṣi àmọ́ àwọn bá bàbá wa dúpẹ́ lẹ́nìí à ń bá bàbá wa dúpẹ́ lẹ́nìí pé olúwa wá dìídì fà wọ́n yọ nínú ìdílé wọn wípé ẹ ṣe ó dìídì fà wọ́n yọ nínú ìdílé wọn wípé mo ṣetán mo fẹ́ rán ẹ níṣẹ́ sí àwọn ọmọ aráyé láti fi oúnjẹ mi bọ́ wọn láti fi ọ̀rọ̀ ọlọ́run tọ́ wọn sí ọ̀nà bàbá aláwọ̀ gbowó. ẹ ṣe gan ẹ wo ara tí à ń sọ nìyẹn ara tá à ń sọ nìyẹn lóòótọ́ nígbà tí mo ní kó sọ àwọn ìṣẹ̀ṣe mi ò mọ̀ kí màmá wa máa lọ tó level tí wọ́n lọ yẹn àmọ́ mi ò tí ì mọ drama tí wọ́n fẹ́ ṣe wọn ò dẹ̀ tí ì fi hàn èmi ṣẹ́yìn mọ́ ẹ̀yìn akọrin ẹ jẹ́ fún bàbá wa láyè àbí ṣé dádì bí àwọn drama wọn máa dojú àbí gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ àwọn tí wọ́n fẹ́ ṣe drama náà tí wọ́n fẹ́ fi ìyàtọ̀ hàn wá nínú ìṣẹ̀ṣe àti agbára ọlọ́run ẹ máa bọ̀ ní kíákíá báyìí ká má mú ọjọ́ ṣolókùn ẹ pàtẹ́wọ́ fún wọn. Abiju àdàbà ti jẹ láwùjọ àṣà. Abiju òróró ti jẹ ní gbẹgbẹ. Ṣọlá dá mi lóhùn lásìkò bó bá lè pẹ́ kó tó ṣe yánu ayé abèrè pọ̀ lọ́rùn mi dá wọ́n lẹ́ni tá a dáṣọ fẹ́nìyàn ó ṣebí tọrùn rẹ̀ là ń wò má jẹ́ káyé sọ̀rọ̀ òdì sórúkọ rẹ̀ látara mi kó tó dá mi lóhùn. Àṣírí pẹpẹ ooo Níṣọlá ìgbé ni fún ìyà jẹ bìrìbìrì ooo ìmọ́lẹ̀ àtàn sùúrù àtàn nínú ayé ẹ ò rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni forí ti dópin là ń gbàlà o ẹ má ṣe jẹ́ kókó ìṣàárẹ̀ torí mo ti ṣẹ́gun ayé ẹ mójú